Who's that? Come in. Káàsán. Ẹ jọ̀ọ́, Kúnlé ni mo béèrè. Kúnlé. Kúnlé. It's my chairman. Chairman? Yeah. Okay. Chairman ni mo béèrè. Okay. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ní appointment pẹ̀lú yín lónìí? Appointment, Kúnlé. Yeah, of course. Mo ní appointment pẹ̀lú wọn. Sure? Very sure. Mo ní appointment pẹ̀lú wọn. Sit down. Hello, my chairman. Lady kan ló béèrè yín. Mi ò rojú yín rí o. Okay, sir. Mamba. Okay. Hello, MC. Jọ̀ọ́ tó bá dìrọ̀ lẹ́nu máa pè é padà. Ṣùgbọ́n, okay. Aja. Kúnlé. Wait. But kí ló ń wá nílé mi? Kí ló fẹ́? Kúnlé. Ṣé mi ni mo fọwọ́ kan ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sá káàkiri? Ǹjẹ́ wo ni ẹ bẹ̀rẹ̀? Pẹ̀lú kí ni? Okay. Oye mi. But mo wà disappointed o, Kúnlé. Ṣé pé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti 19 gbogbo yẹn ló ṣe fi sí mind? Just a flip small thing tó ṣẹlẹ̀. Lójú tiẹ̀, small thing ni. But lójú mi, it's a big thing. Okay. Kí wá ní mi lè ògbélé yẹn sìn? Kí ló wá ṣe ń bí àti pé ta ló fún ẹ ládírẹ́sì bíbá tó fi wá níwájú ẹ? Ó ṣe máa ní mi ní right láti wá sínú ilé. For God's sake, girlfriend ẹni mi náà. Mi ò mọ̀. Gbẹ̀ngẹ́nẹ̀. Aja. Just sọ̀rọ̀ wa tí wọ́n first. Ta ló ń pè? Aja. Sister. Out. One. 4. Mo ti gbọ́. I will leave. My loss. Bó ti lù Ọlọ́run yọ mí sá tí wọ́n lọ sí tutù. Wọ́n ní tí irun orí bá kún ṣabagọ́ tí irun mọ́ pọ̀ ọ̀gbọ́ débi títí ń ta kókó tí ẹ̀ sì lè ránjú wọ̀n wọ́n lérò jáwé lè ń gbé bọ̀ ọmọ ìyẹn ránjú nínú ilé ọkàn mẹ́rin sọ fún mi pé ṣe síkírítì kọ̀ọ̀tù. Secret kí lè pè? Security court. Dáàdì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà. Ṣé security court? Ní máa bá mi sọ pé kò ló bí mi. Báàmù. So ẹ tí wọ́n á fi mí jókòó síta ni. Nígbà tẹ kọ́ fún mi tí mo sọ pé owó tẹ kọ́ fún mi pé kò lè tó mi kẹ́tẹ̀ wọ́n ní kẹ́ fún mi lówó ẹ tí wọ́n á sọ̀rọ̀ ta. Ṣé ọmọ tí bàbá ó jèrè yìí máa ń sọ̀rọ̀ sí bàbá rẹ̀ báwọn? Ọ̀rọ̀ rẹ̀ mo ti ń sọ ní ìsinyìí o. Olórí ibú kan báyìí lọ́mọ ẹ̀. Ẹ̀mí mi ò sì sọ pé òun ó jèrè ọmọ ẹ̀. Ṣé o ti yọ? Sórí iléèwé náà lọ gan níjọ́ tí ìyá rẹ ti gbé ọlẹ̀ ń bí elékùrí ọjọ́ sí olórí ibú tó ṣe jìkà bí ìgbè yẹn kó so dápá di àpá
gbogbo wá sì sọ wọ́n ní gbogbo èèyàn máa sọ pé èmi lọ́jọ́ èèwọ̀ pẹ̀lú gbáyà rẹ̀ kà hẹ́rẹ́ tó dàbí ọ̀sán ìlú ọmọ yóò máa sọ̀rọ̀ lé lórí pé kó ló bí mi ni àmọ́ èyí tí lọ léwé nínú igan tí èsè fún bàbá jẹ tẹ́ pé wọ́n kàn náwó lé lórí ni wípé àdìẹ́ ní ọ̀fì dìde wọ́n èyí jèrè wọn kí ló kọ́ lásán láti pé wọ́n jèrè ìyá rẹ̀ gbé ọlẹ́ kékeré ẹ̀ tó ń yàgbẹ́ tó ń fi gbẹ́ ra orí ni olórí bú ààrẹ máa tọ̀ tán ọlọ sẹ́kẹ́ndárì ọlọ garawa skul ọparí eléyìn ọjọ́ ẹ̀ yunifásitì wèrè rẹ tọ́ lọ́nà iná nígbà tí wọlé ìwé náà ní tí máa ń rajú wèrè mọ́ mi kí ló wà ń bẹ tí ó sì ń bẹ dámi náà kí ló wà ń bẹ tí ó sì ń bẹ mo sì ti ń wọ yìí wọn ò ní lọ ilé ìwé mọ́ èmi lọ sọ Ọlọ́run àfi tí ìbá sì mi ń bá bá ẹ lókun n ò ní lọ ilé ìwé mọ́. iṣẹ́ ò lẹ́fẹ̀ẹ́ máa ṣe ń gbà. ẹ̀mí àmọ́ iṣẹ́ tó bá wùyàn láìka rẹ̀ kọ́ lọ ṣe ẹni tí ò tó wà nílé kéwọ́n bì ọmọ tí nílé ilé àwọn sàṣìbẹ̀ tí a ṣe ìkómọ ní ìjẹta ọmọ tó wá ṣe yákàrí mú yá ńlá o níbẹ̀ o ó mọ iye tó ń pa tó mú rẹ̀ tó dùn bí àwọn tóbi ńlá kó tó fàdé bí tóbi ńlá adídìdì àti náwó olùṣàrà rẹ̀ wà nílé ọwọ́ amúṣe òsì olóyìnbó ògbò oníbàdígà náà ọ̀bá rí owó ọ̀bá rí ọmọ kí wọ́n bá kiri. dáàdì ṣẹ́rí ọ̀tọ̀ ni kéw ọ̀tọ̀ ni ìwé téèyàn bá lọ iléèwé tó bá tún padà lọ kéw ó tún máa fi assist ẹni á tún fi broad knowledge ẹ̀ ṣẹ́rí gbogbo àwọn tó ń kéw tó tún padà kàwé wọ́n di professors wọ́n di doctors. ìgílọ̀ wà ń bẹ̀ tí o tún bẹ̀ kó ọmọ mi ó sọ oríire ọ̀rọ̀ dayọ̀ ọmọ ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ olówó orí ọkọ̀ àdùkẹ́ mo gbégi fún bí ọ wà ibú owó nù wọ́n ra gbogbo Nàìjíríà ìpàjẹ́ nínú ilé wa ń tá a wà ń owó tí gbogbo olú ilé fi sórí ilé ń bẹ́ ń bẹ̀ kò kówó báǹkì kò síbẹ̀ sí lè sọ inú yàrá rẹ̀ ní tiwọ́ mọ́ mo ti sọ fún ọpọlọ Àbújá yóò dé ní ìjọ mẹ́rin mo bá gbowó oṣù lẹ́nu lọ́wọ́ tó sọ sùkú ìyálà ìyá rẹ̀ nígbà ìyá rẹ̀ ti fi mí lẹ̀ ń bí mẹ́rin òun bí ìyá rẹ̀ ló kówó lẹ́sẹ̀ sí. ṣé pé ọ̀gá yín kó pamọ́ sílé ni. bí ṣe ń ṣe tiẹ̀ nu aṣọ́ọ̀tì bí ṣe ń ṣe tiẹ̀ nu. owó wà nílé yẹn tó pọ̀ gidi. kí ló máa ń sọ yìí ọ sọ fún yá. jẹ́ kí n kọ́ mi dáàdì ṣe mọ̀ kó máa ṣẹlẹ̀. èmi ní iye kan bíbá tí mo lè fi assist ẹ̀ so bóyá téèyàn bá padà wá gba sálárì yẹn ẹ wá lè fi ránṣẹ́ sí mi school because nínú owó táwọn dáàdì tèmi náà fún mi ni màá ti assist ẹ̀ ṣe gbọ́. mo kò ní dá fún fún tó yẹ.